ó lè gbá mi bíi bọ́ọ̀lù káàkiri at the age of 40 Imam Ogbomoso tún padà ju Gbasgbos. Ta ló pe Imam Ogbomoso lọ́mọ kékeré tí ìmáàmù yìí fi ọ̀rọ̀ ránṣẹ́ àwọn òkú ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí gbogbo ẹni tọ́rọ̀ kàn. Nínú fọ́nrán yìí náà lẹ ti máa gbọ́ bí ìmáàmù yìí ṣe ṣàlàyé bó ṣe joyè chief imam tó sì wà proud of that oyè seriously tó yẹ pé wọn ò foyè yẹn ṣeré o. Wọ́n ní nǹkan tá a bá ní náà la máa ń náání. Béèyàn bá mọ ipò tó wà ó ṣeé ṣe kí ó ní confidence lórí ipò yẹn. Àwọn wo ni ó yẹ àdéhùn nígbà tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àná fi ìmáàmù Ògbómọ̀ṣọ́ yìí joyè? Kí ni ìmáàmù ló máa ṣẹlẹ̀ sí wọn? Àpọ́nlé tí ìmáàmù jẹ fún Ṣọ̀ún tẹ́lẹ̀ lágbára ó kọjá bẹ́ẹ̀. Ìgbà ó wá ní gbọ́n mi sí omi òtó yìí máa parí nílùú Ògbómọ̀ṣọ́, pàápàá láàrin ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti kábíyèsí. Ẹ wo ọ̀rọ̀ ń bẹnu fọ́nrán yìí o. Ọ̀rọ̀ yẹn kí gan tí chief imam yìí túlẹ̀. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. Bá ti sọ́njọ́ náà lọ́hùn pé ẹ gbà bàbá ní ẹ má dà láàmú ẹlẹ́ẹ̀ní dàmí lára èmi náà lẹ́ ń dà láàmú yìí. Ọdún tá nàbí dà nàbí lèmi náà di lè mọ́mu ó wá ń pè mí lọ́mọ kékeré. Mi ò kéré ṣókíà mi ò kéré. Lẹ́yìn náà bàbá wa Ṣọ̀ún tàná l'Ógbómọ̀ṣọ́ ọba Dr. Jimoh Ọládùnní Oyèwùnmí Ajagungbadé the third JP CFR Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land. Ọlọ́run jẹ́ ó dáa fún bàbá lálùkì àmọ́. Níjọ́ tí bàbá tí wọ́n approve mi pé kí n máa jẹ́ mọ́ọ̀mù, bàbá ní ọmọ ìkéré Abrahamu máa fàágò hàn mí. Ọmọ ìkéré bàbá ń sọ̀rọ̀ ọjọ́ náà pẹ̀lú àánú. Eré ni mo rò pé wọ́n ń ṣe ń gbà wọ́n ní mo kéré. Bàbá wa ń sọ yí pé gbogbo oníṣẹ́ ẹ̀ sì gbà á. Ṣé ẹ fara mọ́ ọṣọ tẹ yín lọ́rùn? Bá ti sọ́njọ́ náà lọ́hùn pé ẹ gbà. Bàbá ní ẹ má dà láàmú ẹlẹ́ẹ̀ní dàmí lára èmi náà lẹ́ ń dà láàmú yìí. Ṣé bẹ́ẹ̀ sọ fún bàbá ń jọ́ náà pé ń gbàtọ́ àwa náà mọ̀ kó kéré àní dà láàmú? Ẹ ṣàdéhùn fún bàbá ẹ sì yẹ àdéhùn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ yí àdéhùn ẹ lẹ́san, ẹ̀yin tẹ́ ẹ yí àdéhùn náà lẹ́san. Ẹ wá ń dà mí láàmú ńgbà tí bàbá yẹn lọ tán. Tájagungbadé bá ń bẹ ni wọn bí gúdù mọ́ fàdàjà láyà anybody. Kí ló dé? Torí ẹ̀ Ọlọ́run bá wa kẹ́ bàbá tó wá sọ kíní kan jọ náà lẹ́yìn tí wọ́n ṣàdúrà fún mi tán. Bàbá ní chief imam lélẹ́yìí o kì í ṣe lè máa mú o. Mi ò rọ̀rọ̀ yẹn interpret, mo ṣẹ̀ṣẹ̀ interpret ẹ̀ recently ni. Pé ọmọ yìí ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ ni mo fi jẹ́ o kì í ṣe lè máa mú. Yẹn ni pé he is not a place holder, he is a title holder. Kì í ṣe pé kàn lọ mú dání Abíọ́dún gẹrẹwu ìwọ ló láyé ní. Ṣùgbọ́n jọ́nà lọ́hùn ẹ̀yin wò pé bàbá fi mí di gẹrẹwu ni torí pé òkè bóyá ọmọ ránṣẹ́ ló dé ibi ẹ bá gbà sí ni ẹ lè rí gbà sí ìgbà tó kújọ́ méke. Àìrí mi gbá tẹ̀ àìrí mi gbá bí bọ́ọ̀lù ní pọ́blẹ́mù yín. Ó dẹ̀ lè gbá mi as in who? Ó ṣe máa wá gbá mi. So gbogbo èrò ọkùnrin ni pé mi ò mọ ohun tí mò ń ṣe at the age of 40 ká sọ pé o lọ́mọ tó jẹ́ rúùrù mi tó o bí so kò gbọ́dọ̀ gbọ́n ló bá di 40 years kò gbọ́dọ̀ gbọ́n tó bá pé 40. A fool at 40 is a fool forever. Ọ̀rọ̀ yìí lágbára o, àwọn ọ̀rọ̀ tó kéré o, ẹ̀rí kó lágbára díẹ̀. Ìjọ mo di 40 ni bàbá fi mi jẹ ìmáàmù náà. Mi ò kéré jù ń jọ náà. Ó rò pé mo kéré sọfí pé mo kéré báyìí. Mi ò kéré ṣókíà mi ò kéré. Ànábì Muhammad sallam nígbà tó di 40 lòun náà dànábì Ọlọ́run. Ó túmọ̀ sí pé lójú ànábì kéré ńjọ́ tó dànábì ńjọ́ ó bá pa ànábì lọ́mọ èké ló parẹ́.
ọdún tànàbí dà nábì lèmi náà di lè mọ́mú ó wá ń pè mí lọ́mọ kékeré bọ́lá ń bá ṣe nǹkan lèèyàn máa gbà. ẹ já gbọ́ díẹ̀ lára àwọn nǹkan táwọn èèyàn ń sọ nípa fọ́nrán yìí tí wọ́n ti rí ìmáàmù tí wọ́n ti fi àwọn ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́. Ọpẹ́yẹmí ọmọ olójú Elédùmarè ó ní but he said king can't appoint imam, while is he saying late king approved him now? I love Imam Ogbomoso but this matter Mudashiru Arishekola ó ní I love Imam Ogbomoso but this matter shouldn't be on. Àgbèrè nǹkan tó kọ dáadáa ń bẹ́ẹ̀. Ṣínà Ògé ní PhD without common sense. Ọ̀rọ̀ yẹn kì gan. Oyèwọlé Akínadé ó ní too much talk. Ọláwálé Táíwò ó ní you talk too much, that's the beginning of your failure, 40 years for that matter, sure. Ọ̀rọ̀ rẹ̀ ò tí àwọn èèyàn kọ sórí ayélujára nípa fọ́nrán tẹ̀ wò tán yìí. Ọládípọ̀ Taofik Ọlámilékan ó ní this is not Jumat sermon ọ̀gbẹ́ni, seek knowledge from the knowledgeable people, organize another program for these trashes, not on pulpit. Muri Lawal Abdulaziz, Chief Imam, clear nǹkan tó yẹ arákùnrin yẹn ń sọ. Anyway òun ló yé. Ọládípọ̀ Adéyanjú ní this boy mature small now. Ṣèyí Kabib Alamu Yorùbá tọkọ yìí lọ́dẹ̀ ó ní you need to calm, you won't seek public attention and be in line of leadership, both are not working together, you will choose one. Ọ̀rọ̀ rẹ̀ ò tí àwọn èèyàn fi ránṣẹ́ yín èèyàn wá kí lè ròyìn lórí gbogbo èyí tó ń lọ yìí, gbogbo èyí tí ìmáàmù yìí ti jùúlẹ̀ lórí ayélujára yìí. Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ, ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.